ẹ káàbọ̀ mú kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pé ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti mọ́ gbọ́ mi. àánú Olódùmarè ò ní fi wálẹ̀ o, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà lé wa, kò ní sọ ọkàn wa láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rà Ògòǹgòǹ ló kọ mi, fọ́pọ̀lọpọ̀ èèyàn tó ẹ̀sẹ̀ ń rí mi wò mí fún ìgbà àkọ́kọ́ lágbára Ọlọ́run ní jọra mi lójú. ọ̀rọ̀ lẹ káàárọ̀ oòjíire ó ti di àpèwáwò ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. ẹni ó bá dúró tó ní kọ̀ọ̀kan o, olúwa rẹ̀ ń parọ́ fúnra rẹ̀ ni ó ń parọ́ tanra rẹ̀ jẹ́ ni o, torí pé kòrun ni ń bí eré bí àwàdà ó ń dò yìí ká ní lọ nípínlẹ̀ Kwara, nílùú tí wọ́n ń pè lérùkù níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. òun náà ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n ti ya wọ ṣọ́ọ̀ṣì. èèyàn 3 ló pàdánù ẹ̀mí wọn, gbogbo fóònù wọn wọ́n kó lọ, àwọn tí ń sá lọ tí ọ̀rá ààyè kó fóònù gbogbo ẹ̀ wọ́n kó. ẹ̀dẹ̀ wá wo ibi tọ́lọ́run ti fẹ́ ò ní pé àwọn tí ń ṣètò àdúrà wọ́n rìkọ́ọ̀dù gbogbo nǹkan tí wọ́n ń ṣe. gẹ́gẹ́ bí n tó tẹ̀ mí lọ́wọ́ n tá gbọ́ ni pé lára àwọn tí wọ́n jí gbé tí wọ́n gbà á lẹ̀ náà sọ pé àwọn fẹ́ ṣèdúpẹ́, báwọn eléyìí ò sì wá láti ṣèdúpẹ́. àwọn èèyàn tó wà nínú ìlú ọ̀sà lọ sílé ìjọsìn lọ́jọ́ Sunday, àbí sótún burú láti lọ jọ́sìn fọ́lọ́run. wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n ń jọ́sìn. àwọn èèyàn wọ̀nyí wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní sínà ìbọn bolẹ̀ láì ṣe pé wọ́n wà lójú ogun. ìbọn tí wọ́n yìn ń bẹ̀ wọn tí èèyàn bá yìn lójú ogun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti lulẹ̀. lóòótọ́ gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n ṣàbẹ̀wò bẹ̀, ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ti gbọ́ ń pa ẹ̀. àwọn ọ̀dọ́ ìlú Eruku wọ́n sọ̀rọ̀, wọ́n fa kòmọ̀kùn ọ̀rọ̀ yọ jáde ńgbà tí ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Kwara tó ṣàbẹ̀wò síbẹ̀. wọ́n fẹ̀hónú wọn hàn ní tí wọ́n fẹ́ ní tí wọ́n ò fẹ́. ìṣẹ̀lẹ̀ ńlá tó bá àyàn lọ́kàn jẹ́ níṣẹ̀lẹ̀ yìí. bákan náà ò ní pé ẹgbọ́n mi kan ńlọ́kọ àpilẹ̀kọ kan, àpilẹ̀kọ ọ̀hún ó wú gbòǹgbò, ó wú ọ̀pọ̀lọpọ̀ nǹkan síta tá a reflect lé lórí níwọ̀nba náà ni láì fágùn. òǹtọ̀hún òun náà ni Bíọ́dún Ògúndìran, àwọn pè wọ́n ní baálẹ̀ bàkùn tàbí olúbàkùn. àpilẹ̀kọ ni wọ́n pè ní when a nation can no longer defend itself, its heritage begins to die. Yorùbá must wake up. ọ̀nà wo láti wake up? ọ̀nà tá a ti sọnù pọ̀ gan. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí yóò kógun jalẹ̀ Yorùbá yóò múra, ṣùgbọ́n nísìn àwọn ẹ̀yà tó kù ti rí wa nírì mùmú, nírì ọ̀bọ, nírì ẹni tí wọ́n lè fẹ̀gbin lọ nígbàkúùgbà tí ò ní kọ̀. Kennedy torí pé ewúrẹ́ ilé wọ ọmọ yìí ọdẹ. àwa gangan fúnra lára wa ńlá ń fìyà jẹra wa lábẹ́lẹ̀, àwa fúnra lára wa là ń pé ó lè tìta wá jani lólè. Kennedy àfẹ́ràn tiwa gangan, àwa gangan ò fẹ́ràn ara wa, àwa gangan ò nífẹ̀ẹ́ ara wa, àwa gangan ò sonígbọ̀wọ́ ara wa. ẹ farabalẹ̀ gbọ́ àpilẹ̀kọ yìí, wọ́n mọ̀ yan nànẹ́ bí n bá ṣe ń kà á lọ láì lo àmì fàágùn fún un. When a nation can no longer defend itself, its heritage begins to die. Heritage wa ti kú tipẹ́tipẹ́. àṣà èdè wa ó ti ń wọ mi already. so kì í ṣe pé bóyá ọ̀sẹ̀sẹ̀ ń kú, ó ti kú. bóore ọ̀fẹ́ bá wà láti yí padà. sẹ́wọ̀n pé bí ewé bá rọ wọn á ní tẹ́ bá wọ́n mi sí, ó ṣeé ṣe kó sọ jí padà. By Bíọ́dún Ògúndìran, sometimes
I look at the Yoruba nation today and I wonder whether we have forgotten who we are. A ti gbàgbé ẹni tá a jẹ́ tipẹ́tipẹ́. Ìdí ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bíran Yorùbá náà rèé tá a lágbára, tá a lóògùn, tá a lókìgbẹ́, tá a láyẹta, tá a nísẹ́rin, tá a lóògùn sọ̀yì, tá a ní gbogbo ẹ̀. Àwa Yorùbá náà rèé o. Wọ́n ti fẹ̀sìn àjèjì gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Ṣọ́ọ̀ṣì, mọ́sálásí lókù tá ń kọ́. A nígbàgbọ́ wípé ntọ́jẹ́ tiwa ń tèṣù ni, ntọ́jẹ́ tiwa ń àìgbọ́dọ̀ ṣe ni mọ́ ni, ntọ́jẹ́ tiwa ń ìríra ni, ntọ́jẹ́ tiwa ń kò lè jẹ́ ká rọrùn wọ̀ ń mọ̀rún bí tẹ́ ń lọ, ń mọ̀rún bí tí wọ́n sọ fún ipá wípé ń lọ. Ẹ̀yin ń sáré ọ̀run, China ń sáré 2050, America ń sáré 2070. Bí technology wọn ṣe gbèrú sí, technology tí ọmọ wa gbóúnjẹ fún ọ láti kísìnì fúnra lára ò tí rí tìrì yẹn rí. Kitchen wọn ó gbé oúnjẹ fún rọ́bọ̀tì, yóò wá gbé kalẹ̀ níwájú ẹ, omi tó fẹ́ mu yóò mú wá fún ọ níwájú ẹ. Ẹ̀yin ń lé ọ̀run, ẹ fẹ́ wọ ọ̀run rere. Àwọn kan ń lé technology, wọ́n ń dàgbàsókè sí, wọ́n ń kúrò nínú iṣẹ́ àtòsí lójoojúmọ́. Ẹ̀yin tẹ́ ń lé ọ̀run, ẹ wá mú òkun nínú iṣẹ́ àtòsí lójoojúmọ́. Níbi tó ti yẹ ká gbèjà ara yín, ẹ ní lè gbèjà ara yín, ẹ mọ̀ sọ pé Ọlọ́run ó gbèjà yín. Israel ní Jerusalem ní Israel ńlá ti nígbàgbọ́ pé wọ́n ti bí Jésù. Ìjà ṣẹlẹ̀, wọn ò dúró de Ọlọ́run kó wá gbèjà wọn o. Wọn ò fi òfìjà fọ́lọ́run jà fọwọ́ lẹ́rán. Wọ́n rán sí àdó olóró sáwọn tí ń bá wọn jà láì bẹ̀sù bẹ̀gbà. A ti gbàgbé ẹni tá a jẹ́. A people who once built one of the most organized, courageous, and culturally grounded civilization in Africa are now behaving like spectators in their own land. Yes. Ìrùwá wòran lásán la jẹ́. Àrà táwọn tó kù ń dá la kàn ń wò. Àwa tá a lára gangan wọ́n ti gbàrà lọ́wọ́ wa. Tó bá gbọ́ pé wọ́n gbàrà dá, wọ́n ti gbàrà kúrò lọ́wọ́ wa, wọ́n ti ń dà. Ta ní ọkọ̀ lulẹ̀ káàrọ̀ òjìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ta ń tó bẹ́ẹ̀ tí ó gbé náà wojú ẹkùn láì sáwó? Àbáwa náà kọ́ yìí. Ọ̀dà o. In Africa are now behaving like spectators in their own land. We boast of heritage, we chant history, we decorate festival with colorful agbada and titles. Bẹ́ẹ̀ ni, ṣèrọwá ni. Àwa la sọ pé a ní àṣà, a sì ní nǹkan àjogúnbá. Ẹnu la fi ń sọ, kò hàn nínú ṣe wa àti wá wà. Bákan náà, àwa la máa sọ̀tàn. Bákan la Láàfin ṣe jẹ́. Bákan ni Olúgbọ́n ṣe jẹ́. Bákan la Rẹ̀sà ṣe jẹ́. Bákan lọ Wáràngún ṣe jẹ́. Pàpà síbẹ̀síbẹ̀ náà bí ká fi takura wa ni. Bákan náà, ó ní oríṣiríṣi àwọn ayẹyẹ ọdún ńlá ń ṣe. Bá a ṣe ń sọdún eégún ni wọ́n ń ṣe ojúde ọba, Lísàbí festival, gbogbo ẹ̀ lákò sínú agbádá ńláńlá. Agbádá, colorful agbada and titles, oríṣiríṣi oyè. Yet, when danger comes, we scatter like people without roots. What exactly is happening to us? Ẹja béèrè lọ́wọ́ ara wa. Àmàgbádá wọ̀ lóde àríyá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ń patí nìsín. Àwọn kan múra sí patí, ń múra lẹ̀ fún patí ọ̀la. Á ya gèlè, á gẹ̀fìlà. Ṣùgbọ́n bàbá gbúrò bá ń bẹ̀. Ẹni tó mọ́mọ́ lò ní mọ́mọ́ padà kó ń bẹ̀ mọ́. Ẹni tó múyàwó lọ gbàgbé pò múyàwó lọ yóò ti gbàgbé ìyàwó ẹ̀. Ẹni tó lọ pẹ̀ lọ́rẹ̀ wọn lọ délé lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹni orí yọ ó dilé. Bí wọ́n bá dúkùkù lajà máa lásán, á ti máa tọ́ ara. Àwa la sì nígbàgbọ́ wípé àwa nìkan ni o, àwa la gbọ́n jù o, àwa la mọ̀ jù o, àwa la kàwé jù o, àwa la lóye jù o. Ṣùgbọ́n wọ́n ti fi búrẹ́dì kó alómi ọbẹ̀ jẹ. Wọ́n ti gba ojúlówó nǹkan lọ́wọ́, àwọn gbé pàǹdà lé wa lọ́wọ́. Pàǹdà ń lọ́wọ́ àgbà wá tì í. Àwọn Boko Haram ń ju bọ́ǹbù nínú mọ́sálásí. Wọ́n ń ju nínú ṣọ́ọ̀ṣì.
inú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti lọ pa àwọn èèyàn lọ́wọ́, inú ṣọ́ọ̀ṣì náà ti lọ pa àwọn èèyàn ní Eruku yìí. Àgbélébù tẹ́ gbé síbẹ̀ kò ṣe nǹkan kan, kò dá nǹkan kan dúró, kò dín nǹkan kan lọ́wọ́, kò gba yẹn kankan kalẹ̀. Ǹjẹ́ o la fẹ́ kó nu gbogbo rádáadáa yìí? Ǹjẹ́ o la fẹ́ dàgbàsókè gangan? Ǹjẹ́ o la fẹ́ rántí ẹni tá a jẹ́ ọmọ ẹni tá a ṣe gangan? The Yoruba race once had a well-structured system where every person, every office, every title had meaning. Bẹ́ẹ̀ ni, gbogbo oyè ló nítumọ̀ ńgbà náà, kò nítumọ̀ mọ́ nísìnyí. Nothing was ornamental, nothing was empty. The Oba ruled, bẹ́ẹ̀ ni. The Oyomesi checked power, bẹ́ẹ̀ ni. The Ogboni balanced authority, bẹ́ẹ̀ ni. The warriors defended the territory, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. The priest guided spiritual order, bẹ́ẹ̀ ni. Bí wọ́n bá ṣe nǹkan nùlù wá ni ẹ lọ pe adífálà wá, ẹ lọ padà dé babaláwo wá. Wọ́n gbé fàjànlẹ̀ ìfọ̀fún ọlọ́nà àbáyọ, ẹ ti kó fádànù. Ẹ wo fa owó kìbí ti ń ṣe, ẹ ti kó fádànù. Then, the priest guided spiritual order. On security, the Ààrẹ Ọ̀nà Kakanfò, the generalissimo, was the ultimate shield, the embodiment of courage, the man whose entire existence was tied to securing Yoruba lives and land. However, look at the result we have today. Look at the mockery of the ancient institution. What exactly is the relevance of modern-day Ààrẹ Ọ̀nà Kakanfò? What is the usefulness of a position that can no longer bag, let alone bite? My brother, ó tọ̀rọ̀ lẹ́sọ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lónìí ó ti di oyè ìdánilọ́lá o. Láti ìgbà tí wọ́n ti ń fi olóṣèlú jẹ ló ti doyè ìdánilọ́lá. Látòrí Akíntọ́lá, lórí Moshood Kásímọ́ wọ Ọláwálé Abíọ́lá, kó tó dórí olóyè Gani Adams. Kì í ṣe orí Gani Adams nìkan láti máa wá ṣiṣẹ́ àbí wá fọ́ọ̀tì àbí máa complain pé ó yẹ kó dìde, ó yẹ kó ṣe gbọ́, ó yẹ kó ṣàwo. Aláàfin Ọ̀yọ́ tí yóò ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò dà, ńbo l'Aláàfin yóò ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò kọrí sí. Ẹ jẹ́ á face reality ká sọ tọrọ fúnra wa. Ayé ti yí padà, gbogbo nǹkan ló ti change. Báyé bá sì ń yí bẹ́yàn bá báyé yí, Olúwarẹ̀ ó gbé lẹ́yìn. Kò sí Aláàfin tó bẹ́ẹ̀ tí ó pàṣẹ ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò láyé ìsìn tá a wà yìí. Ń bọ̀ yẹ pé gómìnà ló gbé ọ̀pá àṣẹ lé Aláàfin lọ́wọ́. Gómìnà ló gbé ọ̀pá àṣẹ láwọn ọba lọ́wọ́. Wọn ò sì gbọ́dọ̀ ṣe kọjá gómìnà. Gómìnà ni chief security officer nínú ìpínlẹ̀ kọ̀ọ̀kan nísìnyí. Ètò ààbò ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó wà lọ́wọ́ gómìnà. Gómìnà ló lè pàṣẹ fáwọn ọlọ́pàá. Gómìnà ló lè sọ fún ìjọba àpapọ̀ ẹ bá wa fi mobile police ránṣẹ́. Gómìnà ló lè pèsè ìjọba àpapọ̀ ẹ bá wa fi ológun ránṣẹ́ tíjọba àpapọ̀ ó tó fi ránṣẹ́. Torí pé ìjọba àpapọ̀ ló ní ìpinnu, ló ní àkóso iléeṣẹ́ ológun. Ǹjẹ́ tí ẹ̀yàn bá ti ẹ̀ pàṣẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò, mélòó nu wa ní ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lóhùn? Mélòó nu wa? Ọmọ ogun mélòó lẹ ní nínú ìlú kan? Tán gbójúgbóyà tó lè jáde pé jagunjagun ni mí. Bọ́n bá jáde tán pé jagunjagun ni wọ́n, kí ni ó ṣẹlẹ̀ sí wọn? Sáwọn ìlú kan ò ní sọ pé ó lè ná fi ń jà? Ṣé wọn ò ní sọ pé àwọn gangan ni wọ́n ń dà lóru pé bóun náà ṣe mọ̀ báyìí? Ṣé gbogbo àwọn kan yóò ní jẹ jáde? Then, what exactly is the relevance of modern day Ààrẹ Ọ̀nà Kakanfò? What is the usefulness of a position that can no longer bag, let alone bite? Just last night, Fulani bandits stormed a CAC church in Eruku, Kwara State. They unleashed terror in broad daylight, carted people away like animals, and walked back into the bush without challenge. This is not Sambisa. This is not a distant northern border. This is Yoruba land. Òótọ́ ọ̀rọ̀ ni. A ti fún wọn nímọ̀ràn wọn ò gbọ́ ni. Ń pé wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ bọ́ bá pọ́jọ́ ọkùnrin ò pé ọ̀ ń yẹ ni. Ó kó orí ọlá kan pọ̀. Bẹ́ẹ̀ bá sá kúrò nínú ìlú tán ta ni ó kù ń bẹ̀. Àgbàlá lè gbèjà ara wa. Ẹ wá wo ibi tó wá dé nìsín. Kì í ṣe pa déédéé lè gbèjà ara wa o. Àwọn gómìnà gbọ́dọ̀ rú àwọn fìjìláńtì lágbára. Ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní fìjìláńtì tiẹ̀ tí ó dúró. Gómìnà sì gbọ́dọ̀ pèsè in tí wọ́n fi dáàbò bora wọn fún wọn. Torí pé ìjọba ò lè dáàbò bò wá mọ́. Ìjọba ò ṣe fọkàn tẹ̀ mọ́. Báwọn ológun bá dúró síbí nìsín bọ́ bá di bí ọjọ́ mélòó kan wọ́n kọrí síbi tán ti wá yóò kó àwa nìkan sínú hílà ìlò.
àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara wọ́n nílò láti defend ara wọn. Well, kí n tó tiẹ̀ tẹ̀síwájú nínú àpilẹ̀kọ mi ẹ já wo fídíò bí tán ti ya wọnú inú ilé ìjọsìn yìí. Fídíò yìí báyàn lọ́kàn jẹ́ púpọ̀ àánú Olódùmarè ní fi sílẹ̀ ẹ já wò láàrin ìṣẹ́jú méjì péré ẹ ṣé gan. Ilé ìjọsìn wọn wọ̀ yìí o inú ẹ̀wọ̀ bá ń sọ ilé ìjọsìn dé páropáro àwọn àgbàlagbà ọmọ bí tán fẹ́ sá lọ ọmọ bí tán fẹ́ sá lọ ẹ̀wò ìyá àgbàlagbà yìí ẹ̀wọ̀ mọ̀mọ́ onímọ̀mọ́ ẹ̀rá àwọn jàǹdùkú rèé o àwọn jàǹdùkú rèé o ẹ̀wù tán sọ ilé ìjọsìn dà ilé ìjọsìn ti ní táútáú nínú ìlú tó lọ́ba tó níjòyè o lọ́sàn gangan náà wọlé wà o bóòlù yóò ti súnmọ́ nu bóòlù sáwọn aráàlú mọ̀ wípé wọ́n ti wọlé sínú ilé ìjọsìn ìgbésẹ̀ yẹ káwọn aráàlú fi jà wọ́n ti gbà á lọ́wọ́ mọ gbúrò bàn wọ́n ṣe torí ìró ìbọn yẹn gangan ló mú mi láti fẹ́ mi fídíò yẹn kájọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa bóyá àbọn pàtó tá a ní lọ́wọ́ bóyá lè kojú àwọn ilé yìí bóyá àbọn ọ̀kẹ́rẹ́ ìbọn tá a fi ń pàgálà nínú oko bóyá a lè kojú bóyá ògùn báńkì láti kojú àwọn ilé yìí àwọn ibi tá a ti pa nínú ìjọba nìkan ló lè ṣe ìjọba nìkan ló lè ṣe káwọn fi dá àwọn ọlọ́pàá lásán ìwọ̀nba ọlọ́pàá lẹ̀ yìí lè ṣe o bẹ́ẹ̀ ni state police ìwọ̀nba lágbára state police máa ká torí pé ọlọ́pàá ojúṣe wọn ní láti maintain law and order ojúṣe wọn nu láti maintain law and order ẹ̀rí àwọn tó ní fóònù ńbẹ̀ ni wọ́n ń ṣàjọ yìí àwọn fóònù tán rí ńbẹ̀ ni wọ́n ń ṣàjọ yìí ẹ̀rí wọ́n tún kó báàgì wọn àmọ́ tó wà ńbẹ̀ o wọ́n tún kó báàgì wọn lọ wọn àmọ́ tó wà ńbẹ̀ o bí nǹkan bẹ́ẹ̀ bí nǹkan ò sí bẹ́ẹ̀ wọn lọ bóyá 50 naira tẹ́lómi ò fi gùn ọ̀kadà padà sílé 100 naira 200 naira tán fẹ́ fi dáwó gbá bóyá ńlọ́wà ńbẹ̀ o torí mi ò rẹ́ni tí ọmọ bọ̀ ní ṣọ́ọ̀ṣì tí ó wà gbé ẹgbẹ̀lẹ́mù kó owó dání bọ̀ ní ṣọ́ọ̀ṣì ìwọ̀nba ń tá dá ń tá fi gọ̀kadà ní kálukú òmù lọ ṣọ́ọ̀ṣì láìsí pé wọ́n ń ṣàjọ̀dún èrò mélòó gan ló wà nílé ìjọsìn tí ń jọ́sìn ní níbo la fẹ́ bá yàrá èyí já lọ́sàn gangan ni tàbí ká sọ pé láàárọ̀ gan àbí tán bá pẹ́ aago mélòó náà máa ń lò ní ṣọ́ọ̀ṣì tán bá ṣe pẹ́ aago 12 aago kan àwọn aláṣejù ní máa ń da aago 3 da aago 4 torí kò sí ń tágbẹ̀ sí lóko tí ń dòru àfẹ̀yí tó fẹ́ wáṣọ ẹgbẹ́ ibo la fẹ́ bá yàrá èyí já ìbọn ń dún lákọlákọ torí méjì kọ́ dákun bá ń dá fídíò yẹn dúró gan bá ń dá dúró ó kù díẹ̀ káàtó ìjọba ìpínlẹ̀ Kwara àwọn náà ṣàbẹ̀wò bẹ̀ wọn mọ̀ọ́mọ̀ ní play fídíò wọn ni torí ká bá ní kẹ́dùn kì í pẹ́ lọ́wọ́ àwọn gómìnà we commiserate nǹkan la fẹ́ gbọ́ ìgbésẹ̀ akin ìgbésẹ̀ tí ó nítumọ̀ tí ó mú ọ̀nà àbáyọ wá ńlá ń sọ̀rọ̀ nípa rẹ̀ mo la fẹ́ bá yàrá èyí já gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá bọ̀
Where is the Ààrẹ Ọ̀nà Kakanfò? Mo ti sọ lẹ́ẹ̀kan, Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ nílé ẹ̀ tí ń jẹ ká pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì. Kò sí nǹkan tí yóò ṣe. Where is the man who carries the most sacred military title in Yorùbá land history? Kò sí nǹkan kan tí yóò ṣe o. Nǹkan kan tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe o. Bó bá gbébọn síwájú nísìn wọ́n arrest ẹ̀ lágbára Ọlọ́run. Bá Ààrẹ Ọ̀nà Kakanfò bá gbébọn jáde nísìn wọ́n arrest ẹ̀. Tó bá yìnbọn mọ́ èèyàn wọ́n mú fẹ̀sùn ìpànìyàn. Ẹ má jà tanra wa mọ́. Ọ̀rọ̀ dùn sọ lẹ́nu, nǹkan ṣòro ṣe. Ẹnu a máa dùn rò fọ́, àgàdà ọwọ́ a máa dùn bẹ́gi lóko. Mi kì nǹkan gé báyìí náà ni fẹ́ẹ́, èèyàn kan gé lẹ́ẹ̀kan báyìí náà ni fẹ́ẹ́. Lọ fi àgàdà ọwọ́ bẹ́gi bẹ́ẹ̀. The man who carries the most sacred military title in Yoruba land history. Where is the one who should be coordinating vigilante intelligence, traditional warfare knowledge, native firearms, territorial defense lines, and local resistance structures across Yoruba-speaking states? Bóyá táwọn gómìnà bá gbélé lọ́wọ́, tí wọ́n fòfin báàkì ẹ̀, tí wọ́n wá ní kí gbogbo ìlú ó ní vigilante tiẹ̀ o. Yàtọ̀ sámọ̀tẹ́kùn, àmọ̀tẹ́kùn mo sọ tẹ́lẹ̀, mo ní toothless àmọ̀tẹ́kùn ni wọ́n dá kalẹ̀. Ó níbi táwọn àmọ̀tẹ́kùn lè dúró o. Kí ni ń bẹ lọ́wọ́ wọn? Sámọ̀tẹ́kùn ni ó fèsì àwọn tí wọ́n yìnbọn yìí. Àmọ̀tẹ́kùn ni ó fèsì tí ń bẹ lọ́wọ́ wọn yìí. Because A àti K tó ní 4 àti 7 nú làwọn ń gbé káàkiri. Kì í ṣèbọn pàtó, kì í ṣògùn báńkì. Now, lóòótọ́ bó bá jẹ́ pé bíi tí ìran Káàárọ̀ Oòjíire ti wà níṣọ̀kan, tá a ṣẹlẹ́yàmẹ̀yà ara wa, tá a jìjàgbà láàrin ara wa, tá a mọ mú tán òfò jáde. Ṣé bí ìbádùn nbí tá a ti jọ mọ̀ rí pé ara ò lè dá àràdá nílò ara wa. Bára bá lè dá àràdá, ṣé ká sọ fáwọn ìpínlẹ̀ Kwara pé kí wọ́n máa dáràn? Ṣé wọ́n lẹ́bí ń bẹ̀, ṣé mi ò lẹ́bí ń bẹ̀? Ńgbà tá a bá rántí àwọn ẹbí tá a wà ń bẹ̀ láwùjọ pé ẹni tí ọkàn wà kọ́ lọ́ọ́ mọ̀jẹ̀ ọkàn wọn, ìdí inú tí gbogbo wa fi gbọ́dọ̀ jakunra, tí gbogbo wa fi gbọ́dọ̀ dédé, tá a fi gbọ́dọ̀ condemn ẹ̀ to its entirety. Kì í ṣe pé ká condemn ẹ̀ nìkan kí gbogbo ọjọ́ wọ́n náà àbáyọ sí. Kíní ti ń di gbọmọgbọmọ ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Èkìtì, wọ́n wà nínú káyàsókè. Then, and local resistance structures across Yoruba-speaking states, instead of forming regional resilience, is somewhere in Lagos taking pictures at parties, attending Owambes, traveling around as celebrity, and issuing empty press release. What exactly does ńgbà kí lẹ ní kó ṣe? Yorùbá níṣẹ́ tí wọn ò bá bẹ ní tá a bá jẹ́ tó ń ti yà ní rìn, iṣẹ́ tán bá bẹ ní tá a bá jẹ́ tó ń ti yìn ní rìn, tí ìran Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣẹ́ o. Tá ẹ bá sì fẹ́ rán Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣẹ́, èmi Àkàndọ̀rọ̀ Awíkonko sọ fún yín pé Aláàfin kọ́ ni yóò rán, gómìnà ni yóò rán. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni wọ́n rán. A gbé structure sábẹ́ ẹ̀. Ó láwọn ọmọ nílẹ̀ Yorùbá ká tó di pákó mọ́ láwọn èèyàn lọ́wọ́, á sì búra fún wọn. Ńjọ́ bá ti fi jalè wọ́n fi pa ọ́. Ńjọ́ bá ti fi jẹ ńjọ́ bá ti gbé kẹ́tàjà wá náà láàmú ọ. Gbogbo àwọn nǹkan yìí ńlá nílò. Ó wá ń bẹ̀ travelling around, kò sí ní travel. Oyè ìdálọ́lá ni wọ́n fi dá lọ́lá o, wọ́n sọ pé kó wá jagun o. And issuing empty press release. Tán bá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò náà ni yóò dáhùn o. And when you look at him, he's a man of intelligence. Ṣùgbọ́n apá kún Ààrẹ Ọ̀nà Kakanfò, Olóyè Gani Adams, apá kún o, kò sí nǹkan tó lè dá ṣe níjọba tá ń lò lóde yìí o. Wọ́n pagimu bí ọ̀gá lọ́la, ẹ̀yin náà lẹ́tù sọ wípé àwa náà látù sọ wípé tá ń ránṣẹ́ pé ṣé kò mọ̀ pé wọ́n mọ̀ ni. Ìran Yorùbá aṣòro gbìjà. What exactly does he protect? Ó ń protect the family rẹ̀. What exactly does he lead? What obas that should sit down together to discuss these critical issues are busy. Our obas that should sit down together to discuss these critical issues are busy attending Owambe parties, up and down, or fighting for superiority or relevance. Exactly, brother mi. Bó ṣe rí nù. Àwọn ọba wo gbélé mọ́. Ìgbé ayẹyẹ ni wọ́n ń káàkiri.
nǹkan pè wọ́n sí ntí wọn ò pè wọ́n sí ntọ́rẹ́ wọn ń ṣe ntàbúrò wọn ń ṣe ntẹ́gbẹ́ wọn ń ṣe ibẹ̀ wọ́n yí káàkiri agbádá lásán là ń rí nìsín. ta ni ó wá sọ fún wọn pé kí wọ́n jókòó wọn lẹ́ni tí ò sí lè léwúrẹ́ rẹ̀ bí kan á ti ṣèyí sí Olódùmarè. Now, if the government is failing and we all know it is failing woefully, what then is our excuse as a people? Ntí mo sọ náà ní ká ṣe o. Ìlú kọ̀ọ̀kan ni kó ní àwọn ajìjàngbara tiwọn. Kì í ṣe pé kí àgbàlagbà kan tòkè Ògùn wá kọ́mọ wá sí mú gògùnù lálẹ́dẹ̀ Ọ̀yọ́ akọ̀pẹ́ Ìbàdàn lé kọ́ tó Ògbómọ̀ṣọ́. Tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Have we become so dependent on modern institutions that even our ancient survival instincts have died? Have we become so timid that we cannot defend our farms, our villages, our churches, our borders? The same Yoruba people who once confronted Daomi warriors, defeated invading forces, resisted slave race, and kept their empire intact for centuries now behave like helpless orphans. Ó jẹ́ ìyàlẹ́nu fèmí náà bí àwa tá a lágbára ń gbà kan àti wá dọ̀lẹ́ àti dojo ní nǹkan kan agbára mọ́ ọmọ lágbára díẹ̀ o. Well, ẹ jẹ́ kí n sáré tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ ẹ̀yin èèyàn mi tí n bá padà dé á tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Ilẹ̀ yìí ń ṣàìsàn o, ìran Yorùbá ẹ ti sọnù tẹ́ bá lè ra yín re ìbásàn. Ẹ fún mi ìṣẹ́jú méjì ẹ kú kalẹ̀. Ọ̀dọ̀ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Ruben Àìkọ̀rẹ́ náà ni mo wà. Bàbá, oríṣiríṣi ìpèníjà tá a mọ̀ sí challenges ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. A máa sọ̀rọ̀ kan wípé béèyàn bá já dẹ́rìn pòṣónú bó bá ti lè dẹ́rìn pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ó ti lè dẹ́rìn pààyàn. Ìdí ni póríṣiríṣi ìṣòro là ń bá pàdé, là ń kojú lójoojúmọ́, là ń dì pẹ̀lú lójoojúmọ́, là ń là kọjá lójoojúmọ́. Ìṣòro nínú ìgbéyàwó, nínú relationship, ìṣòro níbi iṣẹ́, ìṣòro àìríṣẹ́ṣe, ìṣòro àìlówó lọ́wọ́, ìṣòro àìrílégbé. Oríṣiríṣi ìṣòro ló ń kojú ọmọ Nàìjíríà bóyá nílé tàbí lẹ́yìn odi. Àwọn tí ń bẹ lẹ́yìn odi, ẹ̀gbọ́n mi wà nílùú òyìnbó, bàbá mi wà nílùú òyìnbó, ìyá mi wà nílùú òyìnbó. Ní tí wọ́n ń kojú ń bẹ àmọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn làkọjá tá a lè sọ wípé a lè bá pàdé nínú ilé ayé gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí. Àwọn làkọjá àwòlẹ̀ ní lọ́kàn tàbí lẹ fojú wòye wò wípé ó ń affect àwọn èèyàn púpọ̀ jù káàkiri. Ẹ ṣé olóòtú, nígbàkigbà tí a bá ń sọ nípa ìlàkọjá, ìlàkọjá jẹ́ ọ̀nà kan tá a lè gbà wọnú àṣeyọrí, ìyẹn tá a bá bọ́. Nígbà tí a bá dẹ̀ ń sọ nípa ìlàkọjá ò ń sópin èèyàn o. Àwọn èèyàn máa ń rò pé ìlàkọjá ló pin èèyàn, bọ̀ kò ì sópin èèyàn. Ní gbogbo bí ìlàkọjá bá ti wà, ó máa ń ròlú wa, á ròlú wa táfi débi ayọ̀, débi ògo, débi ìdùnnú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìlàkọjá tá à ń là kọjá lénìí, à ń là kọjá nítorí ògo àti torí ayọ̀ àti torí ìdùnnú àṣeyọrí tó wà wájú wa. Ṣùgbọ́n ìlàkọjá ó póríṣiríṣi. Àwọn kan máa ń ti ọ̀dọ̀ èṣù wá, àwọn kan ìlàkọjá wọn ogun àfọ́fà ni, àwọn kan ìlàkọjá wọn ogun àjẹàmù ni ìlàkọjá wọn, àwọn kan àìsàn ni ìlàkọjá wọn, àwọn kan ìpọ́njú, àwọn kan ìpojú kan, àwọn kan àwòbí ọ̀bàdé. And then n tí ìlàkọjá máa ń ṣe ni pé ó máa ń yọ ní lẹ́nu. Ẹni tí nǹkan bá yọ lẹ́nu ó fẹ́ lọ síbi ayọ̀ ni. Bẹ́ẹ̀ni. Because láìsí ìyọnu kì í sáyọ̀ o. Láìsí ìlàkọjá èèyàn débi ògo. Because kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ dánú ayé, tó fẹ́ gòkè nú ayé, tó fẹ́ jẹ́ ìnú ayé tí ò ní ìlàkọjá. Ṣùgbọ́n ìlàkọjá tó ń bá wa jà lénìí, ọwọ́ tá a fi ń mu àfọwọ́ gidi mu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń fọ́ yẹpẹrẹ mú làkọjá. Wọ́n á ní ó máa ń rí bẹ́ẹ̀, ó ti yóò jẹ́ èèyàn, ó ti yóò gòkè, ó ti yóò ṣàṣeyọrí. Àní máa ń rí bẹ́ẹ̀, wọ́n á ní bá a ṣe ń ṣe ń lé wa nu, wọ́n ì lówó ń lé wa, wọ́n ì jẹ́yàn ń lé wa, wọ́n ì rógólò ń lé wa, wọ́n ì lókìkí ń lé wa. Bẹ́gbọ́n mi ṣe ṣe nù, ọwọ́ yẹpẹrẹ ló fi mú làkọjá.
because n tí ń ṣẹlẹ̀ nínú ilé yẹn ẹnìkan ni ó mú òpin dé bá ègún yẹn and then tó fẹ́ mú òpin dé bá ègún yẹn ó gbọ́dọ̀ múra kó sáré kó gbàdúrà kó wojú Ọlọ́run. Ìhà míì tá tún máa ń kọ́ sí làkọjá ni pé tọ́lọ́run bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ làkọjá wa àìṣe bẹ́ẹ̀ fi gbogbo ara dá sí àìkáràmágbásíkẹ́ ànífẹ́ ṣe á kàn mọ́ rò pé a ti ṣèkánjọ́ sí gẹ́gẹ́ bí mo sọ fún nípa ogun bá mi jà wòlíì 50 ó ń gbà mú dọ́dọ̀ wòlíì 50 mo tó bọ́ ẹ wàá wò pé wòlíì kìíní ìkejì ìkẹta ìkẹrin torí mo mọ̀ pé làkọjá ni mo gbọ́dọ̀ bọ̀ bí n bá dọ̀dọ̀ eléyìí tó bá sọ tiẹ̀ tí mo nígbà bá rí pé mi ò rọ́nà àbáyọ màmá try. ẹ já wá wò ó ká sọ pé ńgbà tẹ dọ́dọ̀ wòlíì 49 ilẹ̀ wa sọ pé ó sun yẹn lọ́sọ̀dọ̀ wòlíì ojú kan ní ń wá because nígbà tá a bá ń sáré ó dìgbà tá a bá sáré àwọn méjì ń sáré àwọn mẹ́ta ẹ ń bá kọ́kọ́ sáré débi tí wọ́n ní wọ́n sáré dé ó ní ayé ó rí bí ẹni tó gba nọ́mbà 1 but nígbà bá ń sáré inú ayé à ń sáré nítorí pé a fẹ́ débi ọ̀yà dé ṣùgbọ́n ìtẹ́ ẹ ní làkọjá lónìí làkọjá yóò dópin lórúkọ Jésù ní tí mo fẹ́ kẹ́ ẹ já sí lórí ìdákọjá ni pé ìkíní ẹ má bẹ̀rù ẹ kàn mọ̀ pọ̀ wá ìkejì ẹ gbọ́ Ọlọ́run tí mo ń ṣe gbọ́ kì í ṣe wòlíì ẹ lè gba wòlíì gbọ́ ṣùgbọ́n ẹ rí Ọlọ́run wòlíì yẹn ẹ mọ̀ rí pé wòlíì lọ́lọ́run yín ìkẹta tó tún ẹ bá fọlọ́ sípò yẹn bẹ́ẹ̀ ni ìkẹta tí mo tún rí ni pé ìlàkọjá yín ẹ gbé bí ẹrù tó fúyẹ́ báyìí ẹ má gbé bí ẹrù tó wúwo. ó túmọ̀ sí pé kán gbé lọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni because tẹ́ bá ti gbé bí ẹrù tó fúyẹ́ yóò rọ̀ ẹ́ lọ́rùn láti làkọjá ṣùgbọ́n lónìí àwọn kan ti kàràmọ́ ìlàkọjá wọn gan-an. bàbá mi ìfẹ́ jẹ́ ká rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáyọ ń bẹ fẹ́ tó bá ní làkọjá. ó wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí ń gbọ́ wá fẹ́ bọ́ nínú làkọjá wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìlànà tí wọ́n tọ̀ ẹ máa bá wọn sọ kì í ṣe lójú fọ́nrán báyìí nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ni ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 ẹ rí WhatsApp lẹ́ máa pè mí sí 070 84 74 20 61 ẹ pè mí ká gbàdúrà kọ́lọ́run dẹ̀ mú ìlàkọjá yín kó mú kó kẹ́ débi ayọ̀ yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ ń fi ọkàn bá mi lọ àkàndá ọ̀rọ̀ àwí kòǹkò ọ̀rọ̀ tí iná ti jó lórí kókó ká pera wa sí àjọ tó nírònú àwọn ọ̀dọ́ ìlú Eruku yìí wọ́n sọ̀rọ̀ o kó tó dípa máa gbọ́ nǹkan tán sọ ó jẹ́ ń sáré kàpilẹ̀ ẹ̀kọ́ yìí ó láwọn pọ́ìntì tí mo fẹ́ mú jáde ńbẹ̀. The same Yoruba people who once confronted Abàmì warriors, defeated invading forces, resisted slave raids, and kept their empire intact for centuries, now behave like helpless orphans. Ǹjẹ́ la dàbí ọmọ òrukàn? Ṣé là ń jó mokùnà mọ́sìnà? Kò sádarí kankan, kò sólórí kankan, kò sásíwájú kankan. Tá à ń wò níwájú báyìí nílẹ̀ káàrọ̀ òjìrè lónìí kò sí ẹnì kankan tó lè sọ̀rọ̀ tí gbogbo wa lè dá lóhùn, tó lè pàṣẹ tó lè múlẹ̀, kò sí nílẹ̀ káàrọ̀ òjìrè, tó lè bọ́ wájú tí gbogbo wa ó tẹ̀lé lẹ́ẹ̀kan náà, kò sí nílẹ̀ káàrọ̀ òjìrè. Bágùntàn bá ti lólùṣọ́ bí ó bá wù wọ́n dorí kọ màálù bó ṣe rí òun bí ó bá ti rí ẹni tí ń ṣàtọ́kùn wọn àwọn kálukú ọkàn máa rìn bó ṣe wù wọ́n náà ni wọn ò ní ọ̀nà bí tán lọ. We've lost direction totally. We must also ask, what is Àmọ̀tẹ́kùn doing? Kò sí ní t'Àmọ̀tẹ́kùn ó ṣe wọ́n wà lọ́fíìsì wọn bẹ́ẹ̀ bá ní ìdí wọn pa tí wọ́n dá yín lóhùn kò ní dẹ́bi tí wọ́n fẹ́ ṣe. Irú Àmọ̀tẹ́kùn táwa rò pé wọ́n fẹ́ dálẹ̀ ńlá Àmọ̀tẹ́kùn tí ọmọ gbénu gbó kìí ṣe lè tí ọmọ gbénu gbòòrò kìí ṣe lè tí ọmọ bá wọn dá sí ọmọ dákú àbí ọkọ àtìyàwó ń jà bẹ́ẹ̀ ń gbalẹ̀ lọ́wọ́ ẹnìkan. Irú Àmọ̀tẹ́kùn tá a béèrè fún kọ́ nìyẹn. A dẹ̀ sọ́ngbà náà ṣùgbọ́n ẹ̀kẹ́ tálíkà kìí tó lẹ̀ láàárọ̀ ọ̀dàlẹ̀ ọ̀rọ̀ ló dójú ẹ̀ yìí o. Kí láǹfààní Àmọ̀tẹ́kùn ta àti ẹ̀gbọ́ tàwọn ìpínlẹ̀ Ondo àwọn tí ẹ gbìyànjú díẹ̀. Àwọn Àmọ̀tẹ́kùn ta rò pa dákalẹ̀ tí wọ́n fọ gbogbo inú igbó mọ́ irú ẹ̀kọ́ la dákalẹ̀ o. Fíjìláńtì la nílò Àmọ̀tẹ́kùn kọ́ kì í sá Àmọ̀tẹ́kùn eléyìí tá a ní tán kó kakí sọ́run ìlànà ìdí o. Àwọn fíjìláńtì àwọn ọdẹ gidi tí wọ́n kó oògùn kọ́rùn
láwọn tó sín gbẹ́rẹ́ tó ti jà sí jẹ tán ti fẹ́ tí gbogbo ẹnu tí gbogbo àwọn wọn ti fẹ́ bó dànù. àwọn là ń sọ nípa ẹ̀ o. Now what is Àmọ̀tẹ́kùn doing? What are our leaders doing? Where are the community heads? Where are the hunters? Àwọn community head wà ń bẹ. Wọn ò finú konú, wọn ò fi kùn lukùn ni, wọn ò mọ tán fẹ́. Olóṣèlú wọn ń lé káàkiri. Dìbò kó ṣe bẹ wọ́n ń bá káàkiri. Olóṣèlú tó bá ti mú wá kí wọ́n support ẹ̀ kí wọ́n gbowó tó wà lọ́kàn àwọn community leader nìyẹn. Wọ́n bá sì rí ilẹ̀ ìlú tí wọ́n fẹ́ tà kí wọ́n tà á. Wọ́n bá sì rí ilẹ̀ ìlú tí wọ́n fẹ́ tà kí wọ́n tà á. Where are the hunters? Àwọn ọdẹ wà ẹ̀ràn wọn sẹ́ni ọ̀jẹ́ kan dáhùn kan dìde. Torí pé bọ́n bá gbébọn kọ́rùn tán fẹ́ lọ pọ̀ kẹ́rẹ́ lásán ẹ gbógun tì wọ́n o. Ẹ níbo náà ti rí ìmọ̀ tá ń fún wọn láńsẹ́ẹ̀sì. Sáwọn ni wọ́n wà kọjú ìjà sẹ́nìkan tẹ́ mú wọn fọ́daràn. Tẹ́ sọ pé transfer wọn láti ìpínlẹ̀ kan lọ Àbújá. Àwọn náà gbọ́n ni. Where are the local militias our forefathers used without shame? Wọ́n wà dáadáa, wọ́n wà bí ẹ̀wà. System of government tá à ń lò ní ọ̀fà àyè gbà wọ́n. Àfi táwọn gómìnà bá lè ro wọn lágbára. Tíjọba àpapọ̀ bá support àwọn gómìnà. State police kọ́ la need at this stage. State police ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí o. Àwọn ọdẹ ìbílẹ̀ gangan nínú ìlú kọ̀ọ̀kan. Kí wọ́n mọ kí ìlú kan máa iṣẹ́ pọ̀ pẹ̀lú kejì, kí ìlú kejì ọmọ iṣẹ́ pọ̀ pẹ̀lú kẹta. Ẹjẹ́ àjọ fọ́nu gbó eléyìí kọ́ mọ́, ẹjẹ́ àjọ fọ́bẹ̀ ńkọ́ mọ́, ẹjẹ́ àjọ fọ́bí kọ́ mọ́, ẹjẹ́ àjọ da gbogbo bíi. Ìlú kọ̀ọ̀kan àwọn èèyàn ti ń bẹ́ńbẹ̀ lọ́mọnú gbó wọn rìn dáadáa. But unfortunately àwọn agbésùnmọ̀mí ti mọ́nú gbó wá rìn ju àwa gangan onígbó lọ. Where are the local militias our forefathers used without shame? How did we reach a point where strangers can walk into our land, abduct people, terrorize villages, occupy forests, and nobody is afraid that the wrath of the Yoruba warrior spirits will rise against them? The bitter truth is this: the title of Ààrẹ Ọ̀nà Kakanfò has become a decorative head on the neck of someone who neither understands its weight nor bears its responsibility. At this point, we must say, if the position can no longer serve its purpose, if it has been reduced to noise, ceremonies, photo ops, and ego, then let us abolish it. Kò sẹ́ni tó lè abolish ẹ̀. Ó ti doyè ìdálọ́lá, ó ti doyè ìdálọ́lá náà nìyẹn. Let us stop deceiving ourselves. Let us stop glorifying what no longer protects us. Let us stop dragging our history in the mud by tying such a sacred office to a man who cannot secure even a footpath, let alone a kingdom. Yorubas are fast losing their cultural heritage, not because outsiders are taking it from us, but because we are simply refusing to activate the power within it. We have become too soft, too complacent, too comfortable with government failure. A race that once terrified invaders has now become a race that waits for rescue. A people who once defined bravery now run away from their own farms. Reality nu. Aláyàbí kìnìún gbà kan. Àwa náà lè ti dẹni tí ń sá káàkiri lóko yóò. Wọ́n ti lé alóko. Àwọn Fúlàní darandaran ò já lọ sóko. N ti ń jáde lẹ́nu wa nu. Tó bá jogun lọ́wọ́ ká wa mọ́. Bá a ṣe ń sọ ńgbà náà nu ló délẹ̀ yìí. Ṣé tógun bá dé sẹ́ sá lọ ni? Ńgbà tẹ́ẹ̀lì dá Fúlàní lásán mú. Mélòó làwọn Fúlàní ti ń lé lóko tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ sì fààyè gbà wọ́n tí irú eléyìí fi ń ṣẹlẹ̀ sínú. If we will not protect ourselves, then we are the ones failing, not just the Ààrẹ, not just the governors, not just Àmọ̀tẹ́kùn, all of us. Because heritage is not a poem we recite, it is a spirit we defend, and right now, that spirit is dying. Lo and behold, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ẹ ti rí pa Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀lẹ́bi o, àwọn Àmọ̀tẹ́kùn ọ̀lẹ́bi o, àwọn fìjìláńtì ọ̀lẹ́bi o, ìjọba ọ̀lẹ́bi, gómìnà ọ̀lẹ́bi, gbogbo wa pátápátá la lẹ́bi torí àmọ́ ń tá a fẹ́ àmọ́ ń tá a nílò gangan. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko, ẹ jẹ́ ká wo fídíò níbi táwọn ọ̀dọ́ yìí ti sọ̀rọ̀, ó ṣe pàtàkì pọ̀, ìṣẹ́jú méjì péré. God bless you all.
ṣe náà. Ẹ̀sọ́ Yorùbá bá wà bàbá. Adúpẹ́ lọ́wọ́ yín. And ilé àtọ̀nà yóò ní bàjẹ́. Nínú iṣẹ́ ìyẹn lórúkọ arábùkà. Nǹkan mẹ́ta péré la ní ìta fẹ́ sọ fún yín. Sẹ́dá àwọn ọlọ́pàá wa, wọ́n fún wa ní problem. Big problem lọ́pọ̀. Wọ́n à lè ràn wá lọ́wọ́, wọ́n tún fakú wà láàyè wa. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní àná. Ẹ̀jẹ̀ kan sọ. Ló ṣe yín náà tó dé. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní àná. More than 30 minutes. Kí ló ṣẹlẹ̀ ogun gé ni? Nínú àwọn fìdíláńtì àti ìyàwó kẹta tí yóò gbára dì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Everybody ẹni tó mú kú mẹ́, ẹni tó mú kú ń gbé, ẹni tó mú everything. À ń sá síbẹ̀. Nínú wọn náà, wọ́n gbà kan lọ. Ẹ̀ wọ́n gbé lọ. A gbìyànjú tiwa. Ibi ta tó wá ń gbìyànjú nínú àwọn tán fún níbọn pé ká tó lọ pé akányàn tó ń rìlíìsì sí wọn ní ara kò sọ́ta. Kò sí ọ̀tá kí la fẹ́ ṣe ibi tó ti tún wá ń sáré a tó ń wá náà pé ẹni tó ní ọ̀tá méjì tó tún lọ kó wá tó sì ní kó làwọn ọlọ́pàá tó dé náà tó ní tí àga sí lù. Àti ẹ̀rọ náà gbà. Bí gbogbo ẹ̀ tí wàá pọ́jú pátápátá lábẹ́ nìyẹn. Iṣẹ́ tó yẹ kán wá sínú ìgboro ń bí wọ́n dó sí títì. Wọ́n kúrò lẹ́nu gate. Ẹ ń gbọ́ pàpà àti ìbọn wà sálẹ̀. On the long run, I share everything. Pé tọ̀kadìlẹ̀ ti lé wọn, wọ́n sì lọ. Àwọn òkú tí wọ́n pín in náà inú chọ́ọ̀chì bẹ́ẹ̀ náà wà náà sùn sí lánàá. Number 2, èèyàn ní sọ kó kú síbẹ̀ o. Bó bá dẹ̀ kú síbẹ̀, mo kú lórí òtún ìlú. Mi ò dẹ̀ ní kú. Ọmọ para ní ẹ̀. Nísìnyí, local government chairman wa, wọ́n ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe dáadáa. À ń gbélé eruku wà náà ń pè almost 150 àbí 200. Kò yí sí. Ìyẹn wà níbẹ̀. Nǹkan tí chairman ṣe fún wa lódodo a lè wọ́n jẹ ara wọn ṣùgbọ́n bàbá ní ìdìbò wa wọ́n wá wọ́n sọ̀pọ̀ ìgbà tó dẹ̀ di gbogbo ẹ̀mọ́ wa lọ́wọ́ nísìnyí kò sí èèyàn wa kankan kábíyèsí kí wọ́n ń gbàgbọ́ ni wọ́n pè wọ́n wà ní gbẹ́kọ̀ kí ló dé kí la ṣe odidi kábíyèsí eruku city ń sẹ́ àwọn òfin ọba wa wọlé apọ́nwọlé ọwọ́ ọ̀fẹ́ eruku là a lè mọ́ ní kankan tá gbé fún wọn ṣùgbọ́n ọba wa ó jẹ́ pàtàkì ó sì jẹ́ gbòǹgì ràn wá ẹ bá fẹ́ rí ọba wa fín àwọn gan á di fídò sí ojú ẹ̀rí kò sí tàbí lè rí láyé ta lè pọ́nlé wọ́n wo ṣúṣẹ́ tó ń ṣẹlẹ̀ ààbò yẹ́sà kó ìrànlọ́ tá máa ṣe fún wa ọwọ́ tọ́wọ́ kan wà tó bá lè ràn wá lọ́wọ́ kó fún wa ní ìbọn méjì nǹkan méjìlá ní ọ̀nà ìmíwà tó jẹ́ mẹ́jọ ìmíwà tó jẹ́ mẹ́fà ní nínú kọ́fíìmẹ̀ kọ́ta tó ní ìwọ́n tó bẹ̀rẹ̀ lọ́pẹ̀ tí wọ́n pa yẹ. Ẹ káàbọ̀ padà àwọn ọ̀dọ́ ìlú ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n níjọba bí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá ń gbàbọ̀dè fáwọn wọ́n sọ̀rọ̀ ńgbà táwọn lọ pè wọ́n gan ṣe ni wọ́n tàdí mọ́ títì wọn ò wọlé wọn ò ẹ̀rù ń bà wọ́n reality nìyẹn ló jẹ́ kí n sọ wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa bandit ẹ yé sọ̀rọ̀ nípa state police ẹ má sọ̀rọ̀ nípa state police rárá àwọn vigilante local hunters àwọn ọdẹ àwọn ni ẹja sọ̀rọ̀ nípa wọn kí gbogbo olùkọ́ kó sì mọ́ kọ́dẹ wọn jọ kíjọba ó sì mójú àwọn tán fẹ́ kó nǹkan ìjà olóró fún a ní láti defend ara wa ó dìgbà tíjọba bá tó ṣe bẹ́ẹ̀ ẹ má dáhùn òpònú ayírádà tí ń sọ̀rọ̀ ní comment section yẹn lóhùn o àwọn òpònú tí ń sọ pé kí president ó step down nísìn Tinubu gbọ́dọ̀ step down nísìn òpònú ayírádà lẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ torí pé ó ń tọ̀ ọ́ sọ fún Jonathan pé kó step down gbà náà kò sọ fún Buhari pé kó step down
ìkọlù tí ń wáyé ọ̀sẹ̀sẹ̀ máa wáyé ara àwọn òpònú tí ń bẹ láàrin wa nù tá a wá ní bàbá ẹni tó dáa tó lè ṣiṣẹ́ ọ̀hún ju Tinubu lọ ńlọdẹ tá a máa ń kàn déédéé fẹnu já wáyà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan tí ń ṣẹlẹ̀ sórí bíbẹ́ lògùn náà orí ni àwọn ọmọ mílẹ́níọ̀mù yìí gan-an ń tí ń bẹ lọ́pọlọ wọn ò tó nǹkan àkàndọ̀rọ̀ Awíkonko ń tọ́hàn tó dájú òun náà ni wípé ogun yìí àjọjà gbogbo wa ni o gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn gómìnà bẹ gbọ́dọ̀ ṣèpàdé papọ̀ ìpínlẹ̀ Èkó lè sọ pé kọ̀ọ̀kan àwọn tó ráwọn ò ní gbó ṣùgbọ́n kí wọ́n má gbàgbé wípé ara fanfa tì mọ́ wà o típínlẹ̀ Èkó bá lérò pé òun lè dá nǹkan ṣe láàyè ọ̀tọ̀ fúnra òun kò sí wàhálà àwọn ìpínlẹ̀ tó kù kí wọ́n jọ ṣèpàdé papọ̀ ìpínlẹ̀ Èkó sì ní gbó lóòótọ́ wọn ò ní gbó tí terrorist tí ó wọ̀ ojú kan péré ní ìpínlẹ̀ Èkó wà wọ́n sùn mọ́ra wọn mo terrorist tó gbà wọlé mo terrorist tó àtáàkì ìlú mélòó agboolé mélòó ṣé tán bá wo àárín ìgboro Òṣòdì ṣé wọ́n lè escape jáde ńgbọ́n bá bọ́ sínú hold-up ọlá tí ìpínlẹ̀ Èkó ń jẹ́ nìyẹn terrorist tí ó wọ̀ l'Íbàdàn yóò múra terrorist tí ó wọ̀ Òṣogbo yóò múra terrorist tí ó wọ̀ Ìlọrin náà tí ó wọ̀ ní ìlú Ìlọrin yóò múra torí yóò máa jó mo kùnà mo sì nà ní ọ̀tún nìkan yà sí àbòsí Àkàndọ̀rọ̀ Awíkonko àánú Olódùmarè ní fi wá sílẹ̀ o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Eruku ń gbogbo aṣáájọ tó nírònú ẹjá pè pàdé láàrin gbogbo wa ẹjá wá ọ̀nà àbáyọ sí ìṣòro wa fúnra wa ọ̀nà àbáyọ ní kẹjẹ́ kárí ègbé báwọn gómìnà wa kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀ má fòkó omi sọ̀nà ọjọ́ kan là á kọ́ ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ìdí àti àṣálẹ́ Káàárọ̀ Oòjíire òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjù àṣẹ o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Wow.